ìtàn ni èmi dé ọkọ àdùn ọmọ ọmọ ní ìlú mọ́lúkà lọ́jọ́ tó ní mo kí ọkọ àdùn ọmọ tún bá wọ́ká ọmọ níta ọmọ ṣó ọmọ lẹ́lújò jẹ́fọ̀ yẹ́jà wẹ̀rẹ̀ ọmọ ládé gbọ́ ẹkún jámọ̀ ọkọ àdùn. Bàbá rẹ̀ àti mọ̀mísí Annabel ń lọ ní wọ́n máa kí ọ̀pọ̀ kú ọdún o wọ́n lọ kú ọdún ó sì kú àṣeyẹ wọ́n pè mí rẹ̀ ó lọlẹ̀ yípa lágbára Ọlọ́run ọba kàṣà àlá tágbà máa gbé àmì o ire mi dé o kí kú olójijì máa pa àmì o ire mi dé àwa. Ìgbà mọ́rọ́ ṣọmọ yẹ̀wò kà ti dónú lẹ́ẹ̀mí ìgbà mọ́rọ́ ṣọmọ yẹ̀wò kà ti dó lódó ọ̀bùn bẹ́ẹ̀ tó lè wá ìwé tó lẹ̀ ní olúgbọ́lùjì ìwọ lọmọlé òògùn lẹlẹyẹ bá dọmú sódì nígìwé bá dọmú sódì kí wọ́n yànà kí ṣàṣẹ́ṣe ọmọ ọ̀bọ̀wẹ̀ mọ́ ọmọ túbọ̀ wọ́ká ọmọ lísà ṣọ́nà kí wọn bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ agẹ́sìn dọ́dà wọ́n là ní òun ọmọ líyàn fàlọ́ lọ́nà kí wọn bàbá tó bí ọlọ́mọ nílé olújò jẹfọn yẹjà wẹrẹ ọmọ ládé gbọ́ ẹkún jámọ̀ ọ̀rẹ́ ọmọ wọ́n ní nílé bàbá kọ́ má ní ti ya òǹdó níṣẹ́ lè má tó bí ọlọ́mọ ire mi dé o ńlẹ́ ọmọ wọn lọ́ọ̀dọ́ ẹ̀ kí mọ́ ogun jájá òǹdó bẹ́yìn bá lẹ́yìn ní jájá mọ́ ọjà jẹun ni wọ́n máa pè ní bó bá dọ̀ọ̀la ọmọ méjì jájá ògúnṣẹ́ tún ti dé ńlẹ́ ọmọ àmúlà méjì ojúṣe yẹ ọmọ àlùgbòye ọmọ amágogo ìdẹ́múmi ọmọ mẹ́ràmẹ́rà yọrọ ẹgbẹ̀rún lóòjọ́ ńlẹ́ ọmọ túbọ̀ wọ́ká ọmọ lẹ́wù okùn ọmọ lẹ́wù wúdẹ ọmọ lẹ́wù yíwọ́ yìí ìrè nímọ̀gún ọmọ wíṣẹ̀ àwúlẹ̀ wúwo ará ìlàgbẹ̀ẹ́dẹ́ ọmọ wọ́rin tún irú àgbẹ̀dẹ yín ṣuṣu lọ́nà tí ìrè ẹ̀yin lọ́mọ fínà bó o bá fínà wà ló ṣeun bó o fínà wà ló ṣeun fínà níbẹ̀ lágbẹ̀ẹ́dẹ́ jítọ́lá nìyàn máa dára dọ́kin nínú ilé àwọn máa tó bí ọlọ́mọ gọ́gọ́ ni òpọ́dún kan lọ́jọ́ tó ní ìyá bàbá rẹ̀ àti mọ̀mísí Annabel wọ́n ní lágbára Ọlọ́run ọba ó ṣògùn ọdún ó ṣàádọ́ta ìgbọ́dún owó ti pọ̀jù lágbára Ọlọ́run ọba àrídùnnú ló jẹ́ onídàárí bọ́ ẹkún mọ́ wá lọ́wọ́ lágbára Ọlọ́run ọba gbogbo ohun téèyàn ń gbélé ayé ṣe ní rere ó bá wọn ṣe gbẹ̀dẹ̀ nírú àkókò lágbára kílé ayé máa rọrùn fún ọ ní lágbára Ọlọ́run ọba àdùnnílé mi jẹ́ ọmọ lówó fújà ọmọ akitì olú ní mi ọmọ akitì kìtì àbájá.